Ẹ̀yin èèyàn ilé èwo lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́ gist tèmi bí a ṣe gbọ́ ò wọ́n ní Ikoko Biri èyí tí àǹtí wa tí wọ́n lọ rè mọ́ inú palace wọ́n ní ó backfire o. Kí nìdí tó fi backfire? Wọ́n ní ìgbà tí wọ́n rí ìkòkò yìí tán tí wọ́n wú ìkòkò yìí wọ́n ní ó yẹ kí wọ́n fi aṣọ dúdú wé kán lọ sọ sínú odò. Ẹ̀yin èèyàn lé allegedly bí a ṣe gbọ́ nìyẹn. Ẹ jẹ́ ká jọ wọ inú gist lẹ́ni. Ẹ̀yin ènìyàn lé ẹ̀yin náà mọ nǹkan tó ṣẹlẹ̀ sí Ikoko Biri èyí tí àwọn àǹtí wa tán lọ rì mọ́ inú palace kábíyèsí. Wọ́n ní àwọn seers ni wọ́n rí àwọn ìkòkò wọ́n ní wọ́n dẹ̀ wú jáde. Ṣùgbọ́n àwọn seers tí wọ́n wú jáde ṣe mọ̀ pé ọ̀tọ̀ ni àwọn tán bẹ́ẹ̀ níṣẹ́ pé kí wọ́n bá wọn rì kòkò ìmọ́lẹ̀. Ṣùgbọ́n àwọn seers tó wú jáde wọ́n ní ìgbà tí wọ́n wú ìkòkò wọn ò mọ lọ́ọ̀zì èyí tó cover ìkòkò wọn ò mọ nǹkan tó yẹ kí wọ́n ṣe lẹ́yìn ìgbà tí wọ́n wú ìkòkò jáde torí àwọn kọ́nà bá wọn rì mọ́lẹ̀. Ẹ̀yin èèyàn lé a ti ń sọ lẹ́nu ọjọ́ mẹ́ta wípé ara ń àǹtí wa àti àǹtí wa haro. Wọ́n ní tán bá dẹ̀ ti wọnú palace lára máa ń yún àǹtí wa wọ́n ní ìkòkò yìí tí wọ́n wú jáde wọ́n ní bó ṣe wú jáde yìí wọ́n ló yẹ kí wọ́n fi aṣọ dúdú kan fi wé ìkòkò yìí kí wọ́n lọ sọ sínú omi. Wọ́n ní nítorí pé ó máa gbóná wọ́n ló máa gbóná. Wọ́n ní ṣùgbọ́n àwọn tí wọ́n wú ìkòkò àwọn kọ́ ni wọ́n bá wọn rì. Wọ́n ní nǹkan tí ara fi ń jà àǹtí wa jẹ nìyẹn. Ẹ̀yin èèyàn lé allegedly nǹkan tá a gbọ́ ni o allegedly nǹkan tá a gbọ́ ni la wá fi tọ́ yín létí ẹ̀yin èèyàn lé. Ẹ mọ̀ pé gbogbo àwọn family àǹtí wa náà ti dìde sí ọ̀rọ̀ ara tó yún wọn even gan àǹtí wa haro náà wọ́n ní kò síbi tí wọn ò gbé wọn lọ wọ́n ní ara yìí wọ́n ní kò lọlẹ̀ wọ́n ní ṣe ló máa ń gbé wọn. Ẹ̀yin èèyàn lé wọ́n ní ìkòkò yìí tí wọ́n lọ sọ sí ibi tó wù wọ́n láì ṣe pé wọ́n fi aṣọ dúdú wé wọ́n sọ sínú omi. Wọ́n ní nǹkan tó fà á nìyẹn tí ara fi ń yún wọn o. Nǹkan tá a gbọ́ nìyẹn ẹ̀yin ará ilé. Ẹ jẹ́ ká jọ wọnú gist tèmi kí ẹ̀yin olólùfẹ́ mi. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́ atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin lọ́wọ́ obìnrin lọ́wọ́ ọmọdé lọ́wọ́ àgbà lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment ten like ten share àdúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. A ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yẹn kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ẹ̀yin èèyàn lé wọn ní ṣe ni àwọn tó bá wọn wú Biri report yìí wọ́n ní wọn ò mọ̀ wọ́n láwọn kan wú ti wọn ni bóyá àgbà tán ti ẹ̀wò wọn ti fọ́. Wọ́n ní ṣùgbọ́n wọ́n ní ara yúnyún kò jẹ́ kí àwọn àǹtí wa àti haro gbádùn. Wọ́n ní ojoojúmọ́ ni ara ń gbé wọn jẹ. Ẹ̀yin èèyàn lé ẹ̀yin náà mọ̀ wípé Queen Naomi kò sí nǹkan tó ṣe fún àwọn obìnrin yìí. Jẹ́jẹ́ wọn ni wọ́n ń lọ. Wọn ò tó wọn àwọn náà wá gbọ́kọ wọn. Lẹ́yìn ìgbà tó gbọ́kọ wọn wọn jẹ́ kán lálàáfíà wọn jẹ́ kán gbádùn. Ṣe ni wọ́n tún sáré kiri láti harm Queen Naomi. Ṣùgbọ́n gbogbo ọwọ́ tó ń gbé orí ara wọn náà ń gbélé. Ìgbà tí ẹ mú Biri report tẹ́ lọ rì mọ́ inú palace kábíyèsí ó yẹ kí wọ́n sọ fún yín condition èyí tí ẹ máa rí lẹ́yìn ìgbà tẹ́ ẹ bá ṣe gbogbo iṣẹ́ tẹ́ ẹ ṣe yìí. Ṣùgbọ́n wọ́n ní àwọn CS tí kábíyèsí pé wọ́n láwọn lọ tú àṣírí àwọn Biri report yìí lẹ́yìn ìgbà tí wọ́n rí ti palace gan bá ṣe gbọ́ o allegedly o
wọ́n ní wọ́n tún lọ rì sí royal mansion, wọ́n ní wọ́n tún lọ rì síbẹ̀. Ẹ̀yin èèyàn lé àfi kí Ọlọ́run Elédùmarè kó ṣàánú wa. Wọ́n ní láti gbà yẹn o, wọ́n ní bí ara ṣe ń gbé àwọn àǹtí wa nìyẹn, àwọn méjèèjì. Wọ́n ní kì í ṣe pé bóyá kábíyèsí fi ancient sword bóyá wọ́n fi ṣépè fún wọn. Wọ́n ní kábíyèsí òfin kankan ṣépè fún wọn. Wọ́n ní ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀, wọ́n ní repercussion ẹ̀ ni wọ́n rí. Wọ́n ní gbogbo ibi tán lọ, wọ́n ní àfikún wá perform ritual nínú palace. Wọ́n ní kábíyèsí ní ṣé ìgbà tí wọ́n máa rìpọ́ọ̀tù mọ́lẹ̀ ṣé wọ́n sọ fáwọn. Kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀. Wọn ò lè wá sínú palace àwọn láti wá perform ritual nítorí àwọn ò sọ, àwọn ò dẹ̀ béèrè lọ́wọ́ wọn. Gbogbo nǹkan burúkú tán ṣe àṣírí wọn ń tú ni, kì í ṣe pé wọ́n jẹ́wọ́. Ẹ̀yin èèyàn lé, bí a ṣe gbọ́ ọ̀rọ̀ yìí nìyẹn o. Wọ́n ní ìkòkò tí wọ́n rì mọ́lẹ̀, wọ́n ní òun ló ń jẹ́ kára yún wọn o. Ẹ̀yin èèyàn lé, allegedly bí a ṣe gbọ́. Bí mo ṣe máa ń sọ fún yín, alleged ni gbogbo gist yìí, mi bá kábíyèsí gbénú palace o. Ẹ̀yin èèyàn mi tẹ́ ń gbọ́ mi, mo dúpẹ́ lọ́wọ́ yín fún àdúrótì yín. Mo dúpẹ́ fún ìfẹ́ tẹ́ ẹ níbẹ̀ ṣe ń share, tẹ́ ń like, tẹ́ ń comment. Ọlọ́run Elédùmarè á bá mi gbọ́wọ́ yín sókè o. Ní agbára Ọlọ́run òkè òkè ni ọlá yín á máa lọ. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Gbogbo ẹ̀yin new subscribers ẹ káàbọ̀ sí orí ètò yìí. À ń ṣe advertisement fún collection center store. Ẹ bá wọn ra bàtà ọkùnrin láti size 8 sí dé 14. Ẹ̀yin tẹ́ lẹ́sẹ̀ ńlá ẹ kàn sí wọn ní collectioncenterstore@gmail.com. Wọ́n ta palm, wọ́n ta slippers, wọ́n ta sandal, wọ́n ta shoe and bag, wọ́n ta àwọn fashion bags, wọ́n ta 18 karat gold, wọ́n ta 14 karat gold. Ẹ kàn sí wọn ní collectioncenterstore@gmail.com. Bẹ́ẹ̀ náà ni à ń ṣe advertisement fún Royal Beauty Store. Fìlà ni wọ́n ń tà, fìlà tẹ́ lè dé sí native, kaftan, ìró àti bùbá, agbádá, fìlà obìnrin tó yẹ pé tẹ́ ẹ bá dé ẹ ní láti wé gèlè. Ẹ kàn sí wọn ní Royal Beauty Store Good and Store@gmail.com. Royal Beauty Good and Store@gmail.com. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o. Please give this video a thumbs up. Share this video, like and subscribe. God bless you all.